Ipò ọlá dára o, ipò ọlá, ipò yìí wù mí lọ́pọ̀lọpọ̀, mo dẹ̀ máa débẹ̀ o. Máa dé ní àtàtà, èmi á dẹ̀ ní ọlọ́lá. Borí bá ń jọba lọ́la o, mo dẹ̀ máa débẹ̀ o. Ẹ rí i pé orin ìdùnnú mo fi wọlé lọ́tẹ̀ yìí. Nígbà tó bá ti jẹ́ wípé a ti kọtí ikún sóhun tó yẹ ká ṣe láti ìṣẹ̀ǹbáyé wá, irú àwọn làásìgbò báyìí gangan ni yóò máa ṣẹlẹ̀, pàápàá jùlọ ní ìdílé tí wọ́n ti ń jẹ ọba. Ẹ kí n lo irú èdè báwọn pé ní ìdílé tí wọ́n ti ń jọba kọ́ o, tí wọ́n bá ti kọ̀ láti tẹ̀lé ohun tí ó yẹ kí a tẹ̀lé láti dé ipò ọba, àwọn wàhálà làásìgbò báyìí ni yóò máa ṣẹlẹ̀. Látìgbà tí àwọn government ti bẹ̀rẹ̀ sí ní dá sí ọ̀rọ̀ ọba ló ti di pé awuyewuye lọ́tùn àti lósì ló ń ṣẹlẹ̀. Lákọ̀ọ́kọ́ kí n tó wọ nínú ètò náà ní sàn-án-sàn, Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́nu ni orúkọ mi. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì yìí, mo rọ̀ ọ́ bá mi subscribe sí ìkànnì Lovers Arenas TV ní ìkànnì tẹ́ já sí yìí. Bá mi tẹ subscribe yẹn, wẹ̀gbẹ́ rẹ̀ ohun ọ̀rọ̀ àmì àgùkọ níbẹ̀, bá mi tẹ̀. Yóò gbé option mẹ́ta kan wá, èyí tí ń bẹ lókè ohun tí ṣe option A, lí àti lí, òun kò bá mi tẹ̀. Tí o bá ti tẹ̀ tán, yọ̀ǹda rẹ̀, ó láǹfààní láti máa wo àwọn ètò wa bó bá ṣe ń jáde. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́yìn tún ní orúkọ mi lẹ́ẹ̀kan sí fún àǹfààní àwọn tí ò gbọ́. Orílẹ̀-èdè Nàìjíríà náà ni a jọ wà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àjọba a ò ní jọba, èyí tó ń ṣẹlẹ̀, àwọn awuyewuye tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìjẹ̀bú lọ́wọ́lọ́wọ́ báyìí, torí pé èmi fúnra mi tí mò ń sọ̀rọ̀ yìí, ọmọ Ìjẹ̀bú ni mí. Ẹ má ní pé mo sọ fún yín o, ọmọ Ìjẹ̀bú waterside òun ni mí. Àwa ti ìsàlẹ̀ omi gangan nìyẹn. Àjọba a ní jọba léyìí tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìjẹ̀bú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọba Àwùjalẹ̀ ti wá di wípé oníkálukú wá ń submit form. Nígbà tó yẹ pé Ifá ló yàn wá tẹ́lẹ̀tẹ́lẹ̀, àmọ́ a ti kọ̀yìn sí ohun èyí tó yẹ ká kọwájú sí àti kọ̀yìn sí. Ifá ò dẹ̀ yàn wá mọ́, ó ti wá di wípé government ẹ lọ́mọmọ iye wa, òun tẹ̀lé ó ń darí wa báyìí, pàápàá jùlọ owó pàápàá. Òun ló fà á tó fi dàbẹ́ ni wípé eléyìí á wá, tòun wá wípé èmi náà mo fẹ́ díje ju ipò ọba láì ṣe ipò gọ́vnà tàbí ipò president. Ohun tó yà mí lẹ́nu leléyìí o, láti ìgbà tí gbogbo àwọn ọmọ ọba tí wọ́n ti ń sọ pé àwọn náà fẹ́ dé ipò ọba yìí, àwọn fẹ́ dé ipò ọba yìí, kò sí wàhálà o. Nígbà tó wá kan ti èèyàn wa tó jẹ́ dádì wa Àyìndé Wàsíù Marshal tó kan títí wọn, bẹ́ẹ̀ ti ń di wípé lọ́tùn lósì wàhálà bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. Léyìí tó túmọ̀ sí pé èmi fúnra mi pàápàá self, mo kàn lè dìde lọ́jọ́ kan pé èmi náà mo tọ́ sí ipò ọba Àwùjalẹ̀, kí èmi náà dẹ̀ débẹ̀. Kí n sọ pé mo náà ní interest, kí n dẹ̀ sọ pé kí n dẹ̀ wá nìkan, kí n dẹ̀ lọ adopt one family láti sọ pé èmi náà fẹ́ ṣe kí ni, èmi náà fẹ́ dé ipò ọba. Yes now. Àmọ́ kí n tó lọ ná, mo máa play fídíò kan fún wa. Èmi kọ́ ni mo ní fídíò yìí. Fún àǹfààní àwọn tí ò mọ ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìjẹ̀bú lọ́wọ́lọ́wọ́ báyìí, màá láǹfààní láti play fídíò yìí fún wọn nítorí pé ní ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ní Ìjẹ̀bú, àwọn ìdílé mẹ́rin kan ni wọ́n máa ń jẹ ọba yìí. Ìdílé àkọ́kọ́ ni Aníkináyà ni wọ́n pera wọn. Àwọn kan pera wọn ní ìdílé Fùṣẹ̀ǹbùwà, àwọn kan pera wọn ní ìdílé Fìdípọ̀tẹ̀, bẹ́ẹ̀ ni àwọn kan sì pera wọn ní ìdílé Gbélégbùwà. Ìyẹn ni àwọn ìdílé mẹ́rin yìí tó máa ń jẹ ọba, ìyẹn ní ìlú Ìjẹ̀bú. Lára àwọn ìdílé yìí ni awuyewuye ti ń ṣẹlẹ̀ lọ́tùn àti lósì wípé rárá o, èmi lọ́ba kàn, èmi kọ́ lọ́ba kàn. Àmọ́ ibẹ̀ kọ́ ni à ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ibi tá à ń lọ gangan ni wípé báwo ni bàbá wa Àyìndé Wàsíù Marshal bó ṣe tan mọ́ àwọn ìdílé kan tí ipò ọba tọ́ sí.
ẹ má sì ṣe gbàgbé o wípé fọ́ọ̀mù ló ń fi wọ ipò ọba fọ́ọ̀mù ni tó bá ti gba fọ́ọ̀mù mo lè dépò lẹ́nu mọ̀yàn lówó kò sì gba fọ́ọ̀mù wọ ipò o àmọ́ àwọn ìdílé yìí fáǹfààní àwọn tí ò mọ ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ ní Ìjẹ̀bú àwọn BBC ṣe ètò kan lọ́jọ́ ọjọ́ mẹ́ta yìí màá kọ́ play fún wa náà ká kọ́kọ́ gbọ́ bí ó ṣe jẹ́ gangan kí tó wá fàbọ̀ sí orí bàbá wa K1 The Ultimate ìyẹn olórin wa gangan bọ́sẹ̀ mi gbádùn orin wọn gan kódà mo ti rò pé jẹ́ tí wọ́n máa ṣe ìgbéyàwó àwọn náà padà ṣe àwọn náà máa kọrin fún mi ní ọjọ́ náà àmọ́ ju gbogbo ẹ̀ lọ ẹ ká kọ́ lọ gbọ́ ohun tí àwọn BBC kọ́kọ́ wí ná kí n tó wá padà gbá nítorí pé àwọn ìdílé kan ti sọ̀rọ̀ wípé K1 ń kọ́ kò tán mú àwọn o ìbẹ̀gùn ni mo ṣì ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ní kíákíá ẹ ká kọ́kọ́ gbọ́ ohun tí àwọn ìdílé wí gangan náà. àwọn mẹ́ta ni Aníkíláyà ní lẹ́yìn tó jọba ọmọ mẹ́ta péré ló bí tó lè claim throne. èmi kọ́ mo kúkú sọ òun náà lẹ́gbẹ́ fúnra yín gbọ́ yìí. mi ṣe bí Aníkíláyà mo ṣe ìwé sórí social media nípa bó ṣe ń jẹ ọba Àwùjalẹ̀ ìdílé mẹ́rin ló ń jẹ Àwùjalẹ̀ ìdílé Gbélébùà ìdílé Aníkíláyà ìdílé Fìṣẹ̀bùwà àti ìdílé Fìdípọ̀tẹ̀ àwọn ọmọ tó ní ẹ̀tọ́ láti joyè Àwùjalẹ̀ àwọn mẹ́rin tí mo tọ́ yẹn mo dárúkọ yẹn nínú ìwé tí ó tẹ̀ mí lọ́wọ́ ìwé náà ni nígbà tí wọ́n jẹ Ọ̀túnba Mábàdíjẹ ìkan nínú àwọn ọmọ Aníkíláyà ni Mábàdíjẹ ibẹ̀ láti ni mo ti rí líìsì àwọn ọmọ tí Aníkíláyà bí ibẹ̀ ni mo ti kọ́ jáde tó bá yẹ mo rí Adéyẹmí bẹ̀ máa kọ́ síbẹ̀. àwọn mẹ́ta ni Aníkíláyà ní lẹ́yìn tó jọba ọmọ mẹ́ta péré ló bí tó lè claim throne. orúkọ wọn dẹ̀ ní Adéyẹmí eléyìí tèmi jẹ́ ìkan nínú aṣojú wọn àbúrò ẹ̀ ní Ọ̀gbàgbá ibi tí Adétọ̀nà ìdílé tọba ti dìde àbúrò wọn kẹta ni Adémọ́lú ṣùgbọ́n ọmọ pọ̀ tí Aníkíláyà ti bí kó tó jọba gbogbo wọn náà lọ lè wá sí meeting but Ìjẹ̀bú ò lè jẹ́ kó jọba nítorí wípé kò sí agbára yẹn nínú blood wọn ṣùgbọ́n ìgbà tí mo wá kàwé yẹn ó wá sọ pé wọ́n deprive àwọn ó wá kọ àwọn tó wọ́n ní entitlement ó wá bẹ̀rẹ̀ láti orí Ọ̀gbàgbá tó jẹ́ àbúrò Adéyẹmí bàbá tèmi ó wá lọ mọ́ Adémọ́lú ó wá fi mẹ́ta míì ó wá fi kún Òfìrígìdì àti Adékọ̀yà àti àwọn mẹ́ta tí Ìjẹ̀bú kankan gbọ́rí tí kò sí nínú history tí wọ́n lè rí kankan tọ́ka sí nípa ọba ní ilé Aníkíláyà Ṣàgùn ju wípé bí wọ́n jẹ́ ọmọ Aníkíláyà by birth but not by right on the throne. mo rí i pé ó meet Adéyẹmí ó wá bí mi nínú. gẹ́gẹ́ bí ìwé tó wà lọ́wọ́ mi tí mo dúró lélẹ̀ Mábàdíjẹ ló fi ṣe alákọ̀ọ́kọ́ ó wá fi Adélékè tẹ̀lé òun lè ń gbọ́ yìí o ó fi Adémọ́lú tẹ̀lé ó fi Adékọ̀yà Òfìrígìdì ó fi tẹ̀lé ó wá ìkẹta ìkẹrin hàn òun ló pè ní àti àwọn tó wà nínú ìwé nìyẹn àwọn yẹn lè ní rí ni mo kọ sínú àwọn nǹkan tí mo fi hàn lọ́nà pé àwọn eléyìí ni ọmọ tí ó nẹ̀tọ́ láti joyè ní ìdílé Aníkíláyà gẹ́gẹ́ bí nǹkan tó wà níbí. nǹkan táwọn wá sọ ni pé nǹkan tí Ọládúpọ̀ sọ yẹn kó má wulẹ̀ da nǹkan rú gbogbo Ìjẹ̀bú ti ní bọ́n ṣe ń ṣe ètò wọn kí ẹnìkan kan má gbé irọ́ wá. I'm not fighting because of myself but because of generation yet to come. Only God Ọlọ́run nìkan ló mọ ìgbà tó máa tún padà sí ọ̀dọ̀ wa ṣùgbọ́n kéèyàn kan máa manipulate láti fix orúkọ ẹ̀ síbẹ̀ kò ní ṣeé ṣe láéláé. ò bọ́rọ̀ ṣe jẹ́ gangan lẹ ti gbọ́ lẹ́nu àwọn BBC yìí òun náà ti ṣàlàyé fún wa báyìí àwọn ìdílé mẹ́rin tó máa ń jẹ oyè Àwùjalẹ̀ yẹn ní ìlú Ìjẹ̀bú ní àwọn BBC ti yànnàná yìí ìbẹ̀kọ́ là ń lọ. báwo ni K1 The Ultimate báwo ló ṣe link mọ́ Jadiara ẹ má bínú ẹnu mi àgò Jadiara Royal House Family pẹ̀lú Fùṣẹ̀bùwà family because ó ti di méjì lẹ́tà méjèèjì dẹ̀lẹ́ ń wò lẹ́gbàra wọn yìí ok nídìílé Fùṣẹ̀bùwà ibẹ̀ ni K1 The Ultimate sọ pé àwọn ti wá nísìnyí ó ti wá di wípé ìdílé Jadiara House Family ni wọ́n tún kọ lẹ́tà lọ́sìn pé àwọn tuntun wá èwo ni kí a gbàgbọ́ nínú méjèèjì
nítorí pé àwọn ẹbí Jádárá ti jáde síta o wípé kí K1 The Ultimate má ṣe fi ọwọ́ ọlá gbá wọn lójú wípé ibẹ̀ ni àwọn ti wá. Bẹ́ẹ̀ kẹ̀rẹ́ kí a má sì ṣe gbàgbé wípé lẹ́tà kan ti jáde tó sì jẹ́ wípé olórí ẹbí Jadiara family ló sign yẹn wípé ìdílé wọn kọ́ ni K1 The Ultimate ló ti wá. Yẹmi sọ wípé nílẹ̀ ayé tí a wà yìí kó tó lè lẹ́nu lọ́rọ̀ o gbọ́dọ̀ kọ́kọ́ ní agbára ní ipò kó sì lówó. Ẹ má ṣe mí gbọ́, mi ò mọ kankan nípa ẹ o, ohun táwa rí làwa ń kà síta yìí. Mo sì fẹ́ràn K1 The Ultimate nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa classical Fuji ẹ ká gbé fún dádì yẹn kan fò. Dádì yẹn kan fò, mo gbà tí wọ́n bàjẹ́. Àmọ́ ìdílé ọlọ́ba là ń sọ yìí. Ó possible kó jẹ́ pé nítòótọ́ àti lódodo nínú ìkan náà àwọn ẹbí yìí ni bàbá yìí ti wá. Torí pé tí bàbá yìí fúnra ò bá rí kò ní lè sọ. Bó ṣe yé mi tí mo ṣe ń sọ yìí, bó bá ṣe yé yín náà sí, ẹ fi ṣọwọ́ sínú kọ́mẹ̀ntì lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ fi ṣọwọ́ síbẹ̀. Ẹ̀yin tẹ́ bá mọ ìtàn nípa àwọn ìdílé méjèèjì yìí, ẹ bá wa kọ síta nítorí pé àwọn ẹbí Jádárá ti jáde síta o. Olórí ẹbí ibẹ̀ sì ń sọ̀rọ̀ wípé òun ò mọ kankan nípa à ń sign tàbí à sign. Ta ló wá sign lẹ́tà yìí? Ìyẹn fún dádì wa K1 The Ultimate. Ta ló sign lẹ́tà yìí fún wọn? Nítorí pé lákọ̀ọ́kọ́ ẹ má ṣe gbàgbé mi ṣe sọ lẹ́ẹ̀kan yẹn pé àwọn ọmọ oyè ti submit form àgbà wuyewuye. Ó dìgbà tí dádì mi sìn wàhálà ṣẹlẹ̀ wípé ibẹ̀ kan ló ti wá o, ibẹ̀ kan ló ti wá o, ibẹ̀ kan ló ti wá o. Tó bá yẹ pé a ní nǹkan míì tó pé a ní lọ́kàn tá a fi rò pé ibẹ̀ kan ni wọ́n ti wá, ẹ ká kọ sínú comment. Àbí ká dẹ̀ tún ní nǹkan míì lọ́kàn tá a fi rò pé tí máyì bá jẹ́ olórí wa ẹnu kọ́lẹ̀ ti gbọ́. Àmọ́ ẹni téèyàn ò bá súnmọ́ èèyàn ò lè mọ bírú ẹni bẹ́ẹ̀ ṣe jẹ́ gangan. Àwọn ìdílé Jádárá family wọ́n ti bọ́ta o. Kí lohun tí wọ́n sọ gangan? Kí lohun tí olórí ẹbí wọn náà sọ? Gbogbo àwọn ìdílé yẹn pátápátá ló ń jókòó tí wọ́n sì sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan wípé àwọn ò mọ bí K1 The Ultimate ìyẹn ọmọ anífo irú kí lèyí ọmọ anífo owó ṣe. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí àwọn ìdílé Jadiara family ohun tí wọ́n wí nípa K1 The Ultimate pé kì í ṣe ara àwọn báyìí ọ̀rọ̀ sì jẹ́ níyìí. Ọmọbabìnrin Adéọlá Adéjùbà. Ẹ bá mi ṣe sùúrù ohun tí mo gbọ́ wíwà pé bíláàmù ìbọn ẹ̀ka fún ọmọ ọba olóògbà ní princess ẹ̀rù kí bọ́mọba ẹ̀gbọ́n sókè. Ó tẹ̀lé mi ọmọbabìnrin Adéọlá Adéjùbà. Lẹ́gbẹ̀ẹ́ yìí mo ráwọn bàbá kan níkàlẹ̀ èmi mọ̀ ìmọ̀ aládé ló fẹ́ mọ̀ orúkọ yìí bá yín. Orúkọ tèmi ni Ọ̀túnba Akínọlá Ọ̀dẹ́dínà olórí ẹbí Jadiara. Wọ́n ní olórí ẹbí Jadiara ẹ má jẹ́ dá lórí àwọn méjì ẹ jẹ́ kí n fi ojú àwọn ẹlòmíì hàn àbẹ́ ìbáyìí ojú tẹ tún rí sí ojú tó gbúrégé ni ẹ jọ sá nítorí àwọn èèyàn wọ́n lè má dá yín mọ̀ orúkọ yín sá. Orúkọ mi ni olùṣọ́àgùtàn ọmọọba Bọ́láńdé Sàlámì igbákejì olórí ẹbí Jadiara àti akọ̀wé ẹbí gbogbogbò fún Fìṣẹ̀bùwà ruling house. Ẹ ṣe kàn láwọn àríyìn bá ẹ bá tún wá wọ ibi tí kámẹ́rà mi tún lọ ní ọwọ́ yìí ẹ tún máa rí ẹlòmíì níbẹ̀ orúkọ yín sá. Orúkọ mi ni Reverend Prince Sunday Bajoko mo jẹ́ akọ̀wé Jadiara royal house. Ẹ sọ pé Reverend Bẹ́ẹ̀ni. ẹ tún ní Prince Bẹ́ẹ̀ni. Reverend àti Prince sọ́dọ̀ ọ̀rọ̀ máa wọ̀. Olùṣọ́àgùtàn ni mí èyí tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run bẹ́ẹ̀ náà ni mo tún jẹ́ ọmọọba ní ìdílé Jadiara. Ẹ jẹ́ padà sí ojú àwọn olórí ẹbí àti sísà wọ́n ní ẹnu àgbà lóbi ti máa ń gbó bóyá báyìí nílé bàbí tọ̀mọ́lẹ̀ sí nígboro táwọn yìí oríṣiríṣi làtọ́ lónìí lóbi ní ta gbọ́ lórí Jadiara máa pọ̀ òní mò ń sọ torí tó dé làwà tó dé rédíò TV online báyìí sọ pé gbòòrò làwà ìgboro náà ṣọ àwọn èèyàn náà dẹ̀ ní ìgboro báyìí àti ń gbọ́dọ̀ láti ẹ̀rù níjọ́ mẹ́ta wọ́n ní àyíndé màṣá wàsí àwọn ọ̀dọ́ ìgbẹ́ ìdíjẹ́gẹ́dẹ́ wọ́n ní òògùn méjèèjì gbọ́dọ̀ pé fọ́ọ̀mù tẹ̀sí láìka wọ́n ti sáyìn signature yẹn ṣé ẹ̀yin gẹ́gẹ́ bí olórí ẹbí bí wọ́n ní Jadiara ló sáyìn signature ẹ̀yin lẹ́nu olórí ẹbí Jadiara báyìí ẹ bá mi tàn wọ́lẹ̀ ṣé signature mi ni ṣé ẹbí mi ni ta ló lọ́wọ́ sí fọ́ọ̀mù yìí tí àríta jẹ́ ti bá Wàsíù wọlé. Àgbà Wàsíù wọlé Wàsíù òbí sọmọ Wàsíù pẹ̀lú nǹkan tí a ti jù síta pé kì í ṣe ọmọ ilé wa fọ́ọ̀mù tó ń dẹ̀ sáìn àti ẹ̀tí ìmọ̀bí tó ti wá ẹni tí ó sáìn fọ́ọ̀mù yẹn kì í ṣe olórí ẹbí kò ní àṣẹ olórí ẹbí láti sáìn ni ẹ̀ kì í ṣe signature kì í ṣe signature ti gẹ́gẹ́ bí olórí ẹbí. ẹ jẹ́ kí yanti ìlànà kọ̀mọ́lẹ̀ sí báyìí
ọ̀rọ̀ wà lẹ́yìn olóyè bí náà kọ́ àti fọ́ọ̀mù lẹ́tì wọn ti sáìn kílẹ̀ yìí sí. ẹni tó sáìn fọ́ọ̀mù fún wọn bọ́ síta kọ́ wá sọ ìdí táwọn fi sáìn fọ́ọ̀mù fún wọn dẹ̀ láìnèjì táwọn méjèèjì ti jọ wáyé kọ́ wá kílè mi dáadáa. ẹ bá mi ṣàlàyé láìnèjì yẹn báwo lè ṣe jẹ́ nínú ẹbí nínú láìnèjì tẹ̀sán. nínú láìnèjì yẹn ìran tèmi nìkan ni ìran ọkùnrin tó wà láìnèjì. Awùjalẹ̀ ọwọ́ àti tòmísù olóbi Awùjalẹ̀ ọwọ́ sojú wọ́n pè ní jáde ara olóbi prince olúfòkun ló wá bí Awùjalẹ̀ mẹ́kun yẹn olóbi adékanwó olóbi adépìtàn adétẹ́ olóbi lawal adéọlá adépìtàn yẹn ló wá bí azan òbílẹ̀yẹ ló wá bí prince isao adénúgà adétẹ́ tó jẹ́ bàbá tèmi wọ́n ṣe wá fi bẹ́ẹ̀ ni adéjúgbà adéọlá ti wà ládé. from jàjára so bàbá mi kọ́ bẹ̀rẹ̀ ọkùnrin tí jàjára ni wọ́n náà ọmọbìnrin níjọba kọ́ tó wá síbí bàtọ́ tún débí náà wọ́n láwọn ọmọbìnrin náà lájọ jókòó. ẹsẹ̀ ọkùnrin yìí ń tọ̀ níbà. bẹ́ẹ̀ máa ń ṣe obìnrin so bẹ́ẹ̀ ṣe pàtó yìí àwọn mẹ́rin tó jókòó sí wọ́n ní ẹ̀tọ́ sí jàjára. àjọ lẹ́kọ̀ọ́ sí ọmọ ìgbà ìdí nìyẹn dájọ́ lójú yíba bóyá kí n tún lọ sọ́dọ̀ rẹ́fẹ̀rẹ̀ ẹ̀fẹ́rẹ́ǹsà àti rí yín ní fúnṣẹ̀kù wa dáadáa àti rí yín ní jàjára dáadáa àjọpàdé mo lè rí pé mi ò rò bẹ́ẹ̀ ní contention ó wà ní mo máa ń sọ̀rọ̀ jàjára ọ̀rọ̀ tẹ́yìn tó wà lẹ́yìn kí lè rí sọ sí ọ̀rọ̀ wàásù jàjára èmi ti gbọ́ nípa ní tó sáyìn lò báwo ló rò etí ọba lóko báwo ni ẹni sẹ́yìn náà ti gbọ́ nípa ní tó sáyìn. mo ti gbọ́ nípa rẹ̀. ẹni ni ṣé ẹbí ni àbẹ̀lá tẹ̀lé jẹ. a lè deny pé wọn kì í ṣe bí pé àwọn bàbá wọn ti ṣe lórí ẹbí rí nígbà táwọn ṣe ẹbí jàjára ní gbogbo adébẹ̀rù adébáìkẹ́ jàjára àwọn ẹ̀gbọ́n wọn tó jẹ́ pòfẹ́sọ̀ báyọ̀ òdúnmẹ́yẹ ṣẹ́ǹgbọ́ àwọn ẹ̀gbọ́n wọn tó jẹ́ pòfẹ́sọ̀ báyọ̀ òdúnmẹ́yẹ àwọn alájì bẹ̀rẹ̀ ṣìlẹ́sì àwọn alájì mustapha adédèjì tó jẹ́ àbúrò bàbá tèmi lẹ́yìn tí àwọn bàbá tèmi ti ṣe kó padà àwọn tí wọ́n jọ ń ṣe mítì àti prince adébísí mustapha adébísí tajudeen mustapha adébísí tó gbogbo àwọn ètò àkọ́dà àwọn tàbí ṣe mítì ní gbogbo nìyẹn àwọn ọ̀tún àti ọlọ́ọ̀dọ́dún náà àwọn ìjòkó àjíjàgbà nígbà ìwáṣẹ nígbà yẹn lọ́rùn adéṣe mítì ní gbogbo ni ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ ọ̀tún àṣùgbọ́n nígbà lóbi ṣẹlẹ̀ ni àwọn ọ̀dà ìjòkó tí wọ́n kúrò láàrin wàgbà yẹn tí wọ́n lọ sí àdìṣẹ́lì àwọn pòfẹ́sọ̀ báyọ̀ tó mẹ́yẹ àwọn jìnnà ṣọba adéṣe mítì ní gbogbo ni ẹni tó sáyìn yìí àrírí lẹ́ẹ̀kan èmi rí lẹ́ẹ̀kan lẹ́yìn àárín ọmọ so ní ìgbà yẹn lọ́rùn àwọn bàbá ọ̀tún nílé ẹbí jàdíàrà adébáyìkẹ́ jàdíàrà nígbà táwọn ṣíkò padà àwọn bàbá adébísí tajudeen adébísí tí wọ́n ṣe olórí ẹbí jàdíàrà nígbà táwọn ṣíkò padà ni àwọn ọ̀túnba akínọlá adébínà tó jókòó tó jẹ́ olórí ẹbí lèlè tí wọ́n ṣe olórí ẹbí jàdíàrà títí di ọjọ́ òní. gbogbo ọmọdé sọ sílẹ̀ èmi jẹ́ akọ̀wé ní ìgbà yẹn láti gbà yé àwọn bàbá tajudeen adébísí ni mo ti ń ṣe akọ̀wé so nígbà tó kan ọ̀túnba akínọlá adébínà mo sì ń jẹ́ akọ̀wé ṣùgbọ́n nígbà tó létò lèmi ṣe olórí ẹbí tí rẹ́fẹ́n Sunday Bukola máa jókòó ó ní wà ní tó wà di akọ̀wé ẹbí ó ṣe dẹ́bìtì olórí ẹbí òun náà ló sọ pé òun dẹ́bìtì igbákejì olórí ẹbí àwọn sẹ́kítírì ṣe rí ẹbí tẹ́lẹ̀ yìí àwa láti wọlé bí ọdún mẹ́rin gbogbo sẹ́yìn àárín wọn nínú ẹbí so wọ́n jẹ́ ìjàlẹ́bí nísìnyí nígbà tí a wá rí fọ́ọ̀mù online tàbí àwọn tó sáìn ní ẹ̀ ẹni tó ní ẹ̀tọ́ láti sáìn ní fún olórí ẹbí òun ní gẹ́gẹ́ bí olórí ẹbí òun ní wọ́n tó kó ti wá olórí ẹbí ọ̀túnba akínọlá ìmọ̀ lẹ́dẹ́bí náà olórí ẹbí gbogbo adílé kejì àbíyàrá náà títí dé ìjọba títí dé ìrètè títí dé òkè àkó ibi tí ẹbí kan dé àwọn authentic olórí ẹbí on the sign. so signature wà lórí ẹ̀sìn we can call it forge. we cannot call it forge but at the same time he has the right whatsoever to sign. Because it's not part of us. We have not been saying this for the past 10-15 years. One impersonate olórí ẹbí. Oh yeah. With that signature. So it is forged. No, it's not forged. It is not forged. We have impersonation. Okay, at establishment. Mo rí pé ẹ̀yin mẹ́rẹ̀ àwọn tó kájú ẹ̀mú ẹbí ló jókòó. Princess nsìn as a direct descendant ṣe na wọn represent olórí ẹbí jókòó deputy jókòó secretary jókòó. Lórí pẹ̀sẹ̀ mo fẹ́ bẹ̀rẹ̀ yàtọ̀ pé gbogbo meeting ẹbí látọ̀ oyin títí tó fi dé ọ̀dọ̀ tàwọn. Is it documented? Very, very. So, very mention. Very well. Kí lẹ fẹ́ olórí ẹbí sà? Ọ̀dọ̀ yín ni orobì tí ń gbó. Kí lẹ fẹ́? Nǹkan tí ó ṣẹlẹ̀ nísìnyí, a fẹ́ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé Wàsíù kò wá láti ẹbí wa. Àwọn details information tí a ti gbé síta tí kò fi ń ṣe tí a ti kọ tí ó ti hàn pé kì í ṣe ẹbí wa apart from tábà ti sọ̀rọ̀ tó ń bè a tún gbé fún yín tí a máa fi mọ̀ pé àwọn
bí ó ṣe pa ìtàn rẹ̀ kò sí òtítọ́ níbẹ̀ lọ́wọ́ sí kò sí níbẹ̀. àwọn tó lè wà pẹ̀lú yín bí náà signature wọn ò sí níbẹ̀. àti pé olóòtú ìbéèrè tó tiẹ̀ wá sí ìlú lọ́kàn ni wípé ní àtìgbà tí a ti ń ṣètò ìfọbajẹ yìí tí irú wa tó lè ti ń wá láti inú ẹbí ìpínlẹ̀ ẹ̀rin táwa mọ̀ tó so Fùṣẹ̀bùwà àti ọ̀dọ̀ àwa ló aníjàdíàrà aní Fùṣẹ̀bùwà aní Bùbíadé aní Túnláṣẹ adẹ̀ tí ń bá kinní yìí bọ̀ láti ìgbà tí àwọn bàbá wa ti ṣípò padà kí ló dé tó jẹ́ pé ìsinyìí ní ọjọ́ péréte tí òpin máa dé bá fọ́ọ̀mù yìí kí ló dé tó jẹ́ pé ìgbà yẹn ní alẹ́ ẹnìkan tó ṣẹ̀ṣẹ̀ wá sọ pé òun ọmọ Fùṣẹ̀bùwà ìyẹn jẹ́ ìyàlẹ́nu àti ìbéèrè àkọ́kọ́ ní ọkàn tó jẹ́ ọmọ Fùṣẹ̀bùwà àtọmọ Jàdíàrà tá àti ẹ̀mọ́ rí from nowhere so ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì ẹni tí ò tí tá àti rí ní mítìn tipẹ́tipẹ́ kò bẹ́bí ṣe ló ní ẹni wá lọ gbé fọ́ọ̀mù fún pé kó sáìn ní ẹ̀ tí ò tẹ̀ tó wá ń ṣe lórí ẹbí ìyẹn lè sí questions. ẹ̀yin gẹ́gẹ́ bí torí princess ṣe sọ̀rọ̀ sí wọ́n sọ̀rọ̀ nípa ìdí igi wọn látọ̀dọ̀ bàbá wọ́n lè sọ pé àwọn obìnrin lọ́dọ̀ bàbá yẹn náà ló jókòó so ó yẹ kí tó bá jẹ̀yẹ́ kó tọ́ ni Wàsíù sọ ó yẹ kó lè jókòó báyìí náà ó sọ pé ìdí igi bàbá òun rè ìdí igi ìyá òun rè. àti pé ibi báyìí lòun ti ń bá wọn ṣèpàdé látọjọ́ tó ti tọ́ wá kì í ṣe ọmọ Jàdíàrà kì í ṣe àsáwọ̀ báyìí àsáwọ̀ la ní pélé. Ṣẹ̀tẹ̀joyè rẹ ni kò ń ṣọmọ Jàdíàrà Jàdíàrà ò ní ọmọ tó ń jẹ́ Ṣẹ̀tẹ̀joyè. mi ò gbẹ́rí bàbá mi ọmọ 1918 ni bàbá mi bàbá mi wọ́n bí ní 1873 so mo dẹ̀ máa bàbá mi láyé bàbá mi darúgbó gan 1984 náà wọn sọ̀rọ̀ wọn Ṣẹ̀tẹ̀joyè rí bàbá mi dẹ̀ kú ní 2006. àwọn ló lè sọ tọ́ wọ́n dẹ̀ ń sọ gbogbo ìtàn yìí. wọ́n gbogbo nǹkan náà máa ń sọ wọ́n tiẹ̀ máa ń sọ yí pé àwọn ọba mi èlé fìdíkọ̀tẹ̀ kú oúnjẹ gbòòjì àwọn ilé lọ exile ní Ìbọn bí àìpẹ́ tí wọ́n ní àwọn ọba fìdíkọ̀tẹ̀ kan. ẹ̀yin ará ilé lórí àkókò wa a lè mú ọjọ́ so ọjọ́ lò òun lẹ ti gbọ́ lọ́tún lẹ ti gbọ́ lósì ẹni tó bá wá ní contrary view àwọn kan lè sọ pé ìjọ ìlà sí gbogbo nǹkan tó sọ yìí bí post wa bá ṣe ń jáde tí episode yìí bá ṣe ń jáde àwa ń dúró dè wọ́n pé kán lè comment we will get back to the family àtẹ̀lé sọ fún ìgboro náà lórí ọtí wà ń gbòòrò so ẹ ṣe gan tí ẹ gbà wá ní ààyè láti fi ọ̀rọ̀ wá yín lẹ́nu wò a fẹ́ mọ òtítọ́ yàtọ̀ èyí tó jó òdodo yàtọ̀ sí èyí tó jẹ́ irọ́ olùkọ́ àmàrin yìí bá pásítọ̀ sà ọ̀sẹ̀ sàlámì ẹ ṣe gan sà princess akíkanjú ni princess ọ̀rọ̀ yẹn ń gbé wọn nú gan ọ̀rọ̀ yẹn ń ta wọ́n lára gan ẹ bá rí bó ṣe ń bọ́ lára wọn ẹnìkan tún fẹ́ wá fi kíní kan ká wọn lọ́bẹ̀ jẹ ẹni ẹgẹdẹrẹ orin máa ń kọrin tó ń tù ẹ́ nù. ẹni tí mo láìkò rẹ̀ mo láìkò orin ẹ̀ gan ẹ bá dé inú mọ́tò mi orin ẹ̀ la plate tàbí nígbà. ṣùgbọ́n ẹ̀fẹ́ yàn jẹ́. ìfẹ́ kó yàn mí jẹ́ mi ò ṣe yọjú lọ sí o. ẹ̀fẹ́ kan yí iná. má yà mọ́ má fi bẹ́ẹ̀ di kò wá lé àsìkò mo láìkì wọn gan. wọ́n dúró dé àsìkò tí wọ́n. bẹ́ẹ̀ ló sọ̀rọ̀ púpọ̀ wọ́n kàn rán rẹ́ẹ̀rì ni. èèyàn Ọlọ́run ọ̀pọ̀ nǹkan tí ìbáṣọ náà ní olórí ẹbí àti ọmọbabìnrin àti akọ̀wé gbogbo ni wọ́n ti sọ ṣùgbọ́n nǹkan méjì tó ní kò fẹ́ fi kún ní wípé nínú ìtàn àti àkọsílẹ̀ Jàdíàrà àgbọ̀ orúkọ ilé ibi tí Wàsíù Àjọyè tó ti ṣẹ̀ wá tó lóun ti ṣẹ̀ wá kò sí nínú ìtàn àwọn bàbá wa àti àwọn bàbá wa kò sí nínú àkọsílẹ̀ àwọn ìpàdé gbogbo àti àwọn ètò gbogbo tá a ti ń ṣe ní ìdílé Jàdíàrà a ò rí àkọsílẹ̀ wọn rárá so nítorí dé gẹ́gẹ́ bí àwọn ìtàn àti àkọsílẹ̀ tá a ti ń gbọ́ ìdílé Fìdípọ̀tẹ̀ ló ti wá
ó dúró ní ìdílé Fìdípọ̀tẹ́ ó fi Jàdíàrà sílẹ̀. olórí ẹbí ẹ̀yin lẹ ní kẹ́ bá ń kápò kẹ́ bá ń ká ètò yìí nílẹ̀. gbajúmọ̀ká náà ni pé kó dúró di àsìkò tiẹ̀ kó fi Fùṣẹ̀gbè wálẹ̀ wọ́n ní makànmakàn yóye àti Jàdíàrà àti Fùṣẹ̀gbè kó fi ilẹ̀ makànmakàn lóye nǹkan òun ló kàn ìbò náà ti kọ́ ni pé ẹ̀yin ìyá ẹ lọ sẹ́ńpẹ́ àwọn náà fẹ́ sọ fún pé Wàsíù ìwọ náà lọ sẹ́ńpẹ́ ó máa kàn ẹ́ kò tí ì kàn ẹ́ wọ́n máa pè é kò tí ì kan tọ́ọ̀nù ẹ̀. ọ̀rọ̀ ìgboro dùn báyìí ẹ ṣe gan mẹ́kùn tí Ọbáfẹ́mi ṣe lórúkọ mi kò yí padà ìgboro láti ṣe wà ìgboro online station. A ó mẹ́rin jọba ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ níwẹ̀lẹ̀ ẹ̀wẹ̀kú ẹ̀wẹ̀lẹ̀ o bọ́rọ̀ sì jẹ́ gangan rèé lẹ́nu àwọn aráabí yìí o gbogbo èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí ẹ bá fi ṣọwọ́ sí comment section ẹ bá fi ṣọwọ́ síbẹ̀ lóòótọ́ ó lè jẹ́ pé ìdílé yìí ní kí wọ́n ti wá ẹ̀yin tẹ́ bá mọ̀ nípa ẹ̀kọ́ tí ìbá tún ṣe pé ìbẹ̀dẹ̀ nìkan ló ti wá tó jẹ́ pé ó ti yé yín ẹ̀yin náà ẹ̀kọ́ o bọ́rọ̀ bá ṣe jẹ́ ẹ bá fi ṣọwọ́ sí comment section o lẹ́ẹ̀kan sí tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ ẹ rèé tó máa darapọ̀ mọ́ ìkànnì yìí ìkànnì Lovers Arenas TV nìkan tó já sí mo bẹ̀ ọ́ bá mi subscribe sí like fídíò tó ń wò lọ́wọ́lọ́wọ́ yìí make sure pé o wò láti bẹ̀rẹ̀ dé àárín láti àárín dé ìparí ọmọ kì í gọ̀ títí kó gbàgbé orúkọ ara rẹ̀ Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn náà ni orúkọ mi tó bá ṣe jẹ́ àti oyè bó bá ṣe yé ẹ̀yin sí lérò ọkàn yín ẹ fi ṣọwọ́ sí comment section lágbára Ọlọ́run yóò dá fún wa kò ní yẹ̀ lẹ̀ fún wa títí di ìgbà kan náà ó dàbọ̀ èmi lẹ ó máa rí lágbára Ọlọ́run ẹnì kankan náà ò ní yànkò àsìkò ìpalẹ̀mọ́ pọ̀pọ̀ ṣìṣì ọdún èyí tó ń bọ̀ lọ́nà yìí ẹ ṣeun.